nípa ìgbésí ayé mi, mo jẹ́ ọmọ bíbí kábíyèsí ọba Moses Oyinlọla olókù látọdún 1934 di ọdún 1960 àti olórí Comfort Ẹlọ́ládé Oyinlọla tí àwọn méjèèjì ti di olóògbé. Bó tilẹ̀ jẹ́ pé a bí mi ní ọmọ ọlá sínú ọlá, wọ́n ní kòkòrò òbí aléyìn jẹ òbí tó gbó. Nígbà tí mo wà lọ́mọ ọdún 8 ìyá kú, nígbà mo dọ́mọ ọdún 9 bàbá náà kú. Lẹ́nu kan mo dọ́mọ òrukàn ní ọmọ ọdún 9. Àtìgbà náà ni Ọlọ́run tó ṣẹ̀dá mi nígbàgbọ́ ló bá dípò gbogbo tó ti sọnù. Téèyàn bá ní ẹnìkan ló bí òun, onígbàgbọ́ yẹ kó mọ̀ wípé jáde wá nípasẹ̀ rẹ̀ ni. Ẹni tó dá wa tó bí wa náà ni Ọlọ́run. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó dàbí pé ó tó 4, nítorí pé kí ni mò ń ti àtọwọ́ dé ọwọ́ kúrò lọ́wọ́ ẹ̀gbọ́n kan bọ́ sọ́wọ́ ẹ̀gbọ́n kejì. Mo bẹ̀rẹ̀ ní Oyinlọla District Council School. Nígbà tí mo dọ́mọ òrukàn, ẹ̀gbọ́n mi Dúrójayé Oyinlọla lọ́lọ́wọ́ kọ̀ọ̀nùkẹ́, ó mú mi sọ́dọ̀ ní Abẹ́òkúta. Bẹ́ẹ̀ mo ti lọ sí iléèwé Ìmọ̀ Primary School. Nígbà tó náà tó ń tẹ̀síwájú tó gbàlú èbó lọ, ó fi mí sọwọ́ sí ẹ̀gbọ́n rẹ̀ Emmanuel Oyinlọla tó náà ti dolóògbé ní òun wà ní mọ́ plantation ní Ìbàdàn gbà náà lọ. Wá fi mí sí Àpáta Gàgà Primary School. Nígbà tó náà sọdá sí ìlú èbó tọ̀, mo bá di èrò ilé padà, má padà sí Òkòkò ni mo ti parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Michael's Primary School ní Òkòkò lọ́dún 1963. Ní ọdún 1964 mo lọ sí ilé ìwé girama Ọdun Grammar School lókùnkùn bí látọdún 1964 sí 68. Ní ọdún 1969 ni mo gba iṣẹ́ ológun ọmọ ọdún 18. Kí ló fa ọ̀rọ̀ ológun dé? Nígbà tí mo wà ní Abẹ́òkúta ní ọdún 1961, nígbà yẹn ni ọmọ ogun wa, àwọn ọmọ ogun tí wọ́n lọ sí Congo láti lọ pẹ̀tù sáwọ̀ níbẹ̀. Nígbà yẹn ni wọ́n dé, wọ́n sì yan káàkiri ìlú. Wọ́n dé agbègbè wa ní Ìmọ̀. Èmi náà wà nínú ẹgbẹ́ Boy Scout, mo wà nínú Boys Brigade. Wọ́n náà tí a pọ̀ tó báyìí, wọ́n sì mọ yí sí òfin ọ̀gá wọn tí ó wá sẹ́nìkan tó ṣe àṣìṣe níbi ẹjẹ pọ̀ tó. Mo ní gbogbo tí a ń dì mọ́ra lẹ́yìn tí ń yí wọn síbẹ̀ kọ́. Nínú ẹgbẹ́ Boy Scout tí wọ́n bá ní ká yí sọ́tún, ìdajì ó yí sọ́tún, ìdajì ó yí sósì. Àmì ò tẹ̀ ní mọ ibi tí wọ́n yí sí. Fún wa pọ̀ tó báyìí, n bá tẹ̀lé wọn níjọ́ náà lọ́wọ́. Ẹni tó bá mọ bí Ìmọ̀ ṣe jẹ́, bó ṣe jìnnà sí Láfẹ́mọ́, mo tẹ̀lé ẹ dé báràkì. Ọmọ ọdún 10 mo wà gbà mí. Ọjọ́ yẹn ni mo sọ pé tọ́ tí n bá dàgbà o, iṣẹ́ tí màá ṣe. Ìjọ kẹ̀mí àti bàbá Ọbásanjọ́ àjọ wà ní mọ́tò ní Abẹ́òkúta. Àwọn kọjá ní ibi iwájú ilé wa. Mo ní bàbá, ibi tí mo ti pinnu pé màá ṣiṣẹ́ ológun ní ó ń gbà mọ́ àlọ́mọ ọdún 10. Ó ní bó ló ṣe jẹ́. Mo láwọn èèyàn wá dé láti Congo, wọ́n wá yan láti báràkì
wá sí ọ̀dọ̀ wa iwájú rédíò station tó wà ní lẹ́gbẹ̀ẹ́ ọjà Ṣàpọ́n ni wọ́n ti dúró jọ́ náà. Mo níjọ́ yẹn ni mo tẹnu pé kí n má dàgbà iṣẹ́ ológun ni wọ́n ti. Bàbá ní bàtálíọ̀ olóhùn wà lórí ìpàdé ìgbìyànjú jọ́jì. Bàtálíọ̀ tó ṣe ti Kóńgò dé tó wà lára wọn. Mo torí pé mo sáfẹ́ ṣiṣẹ́ ológun kí n ti wọ kakí ló jẹ mí lógún. Nígbà tí àwọn ẹ̀gbọ́n mi rí pé mò ń ronú àti lọ gba sí ológun ní bàbá àṣàlẹ̀ ọlọ́pàá ọ̀kẹ́ Ẹgbọn Oyinlọla, ó kan ọ̀sán kòòlù kan ló kó mi gbá ọba di Sókótó lọ́dọ̀ àkọ́bí màmá wa ìyẹn Mrs. Pópóọlá olùkọ́ ní àgbègbè òní matron ní hospital ní Sókótó. Ní ok yunifásitì ló kàn tí màá forí lé náà ní òkè ọgbọ́n gbọ́n tó wà náà mi ni pé gbogbo ìdààmú yín ológun ni. Wọ́n ti fún mi ní kí n lọ ka nursing ní ABU, ṣùgbọ́n ẹ̀gbọ́n mi rí pé àwọn lẹ́tà tí wọ́n wá fi jíṣẹ́ nílé, àwọn lẹ́tà tán lẹ stamp ológun mọ́ ni. Nígbà náà lọ́wọ́ ológun wọn lo stamp láti post lẹ́tà ọ̀nà tí service ní ó kàn lẹ̀ mọ́. Níjọ́ kan wọ́n bá ní a fẹ́ ṣe àkànṣe ìgbàyà ṣíṣe ológun. Ìwọ tó bá ti níwèé mẹ́wàá àti tó jù bẹ́ẹ̀ lọ máa bọ̀. Ní ó ṣe gẹ́gẹ́ tó èmi náà balẹ̀ ní wọ́n bá mú mi. Tọ́ mímú tí a mú mi kò sẹ́ni mo sọ fún lẹ́gbẹ̀ẹ́ lọ tó fúnṣẹ́ ológun. Nígbà tá a máa dé hospital ẹ̀gbọ́n mi ní medical test bí a ní yẹ̀wọ̀n wò ṣé nǹkan ò ní yan bí lórí ìlà tó bá ti fẹ́ kàn mí ti máa rí pé ní ó sì wà mẹ́ àtúnú ti pẹ́ tí mo lọ sẹ́yìn. N sàn wò pé yóò dìde kò sáà dìde. N mo kàn mí mo yọ kúlẹ̀ sí ẹ̀wọ̀n tí mo fi sílẹ̀ ní kúlẹ̀ tí mo yọ sí bẹ́ẹ̀ ó kàn dìde ni. Ó dẹ̀ mọ̀ ní tó ṣẹlẹ̀ ni pé lọ sọ̀kọ̀ kí ó tó dé wọ́n ti yẹ̀ mí wò wọ́n ti ní àti bá wà dé ká délé. Mo sì délé o àtọkọ rẹ̀ náà ti fi ṣẹ́bi. Àbúrò mi Démọ́lá ó wà lọ́dọ̀ wọn nígbà náà. Níbo ló ti lọ́mọ ní àti mú mi. Ìyá lẹ́gbọ̀n yóò wà faramẹ́lẹ́ mi ni wọ́n bá pè mí. Ṣé ológun ìgbà àwo dáńkàrọ̀ nígbà tí ẹ pàrọ̀ wà dáń pé ọkàn mi ti dúró. Ọkọ wọn Òjìdá Pópóọlá ọlọ́pàá ọ̀kẹ́ ìyẹn ti ṣe díẹ̀ nínú ológun nígbà tó wà ní ìlú Èkó. Ó bá sọ fún ní ọ̀dọ̀ bíkì ní ẹ̀gbọ́n mi pé kò sí tí wọ́n ṣe pé ṣàdúrà fún. Ó ti ọkàn rẹ̀ ti di. Bá bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mi rán mi létí pé tọ̀ lọ́nà pé kò sí ìyá kò sí bàbá. Mo sọ lọ́kàn ara mi pé tó fi dáa gan lọ. Bàbá kó sójú ogun kò sẹ́ tí ó máa sunkún lọ gẹ́gẹ́ nẹ́gà tó mo ní ó ti bá mo bá. Bí mo ṣe bá ṣe ológun gẹ́gẹ́ bí kúrúǹtù ni mo bá wọlé. Lóòótọ́ wọ́n ní àkànṣe ìgbàniyàn ṣíṣe ológun ní ṣùgbọ́n nígbà tí wọ́n wà dé Àpápá lẹ́yìn ìgbà tá a ṣe ẹ̀kọ́ṣẹ́
kúrúǹtù tán ẹni tó wà ní tó jẹ́ lórí àwọn sígínà torí sígínà ní àgbà sí tó jẹ́ lórí àwọn sígínà nígbà náà ni Murtala Muhammed tó bá wá láti wo àwọn sójà tuntun tí àwọn tí wọ́n kàwé ẹni tí wá ṣe ìgbàlẹ̀ ṣiṣẹ́ yẹn ó ní ìwé 6 péré lónìí yóò lọ ìràwọ̀ 3 sì wà léjìká wọn náà wá rò pé ìràwọ̀ bí ó bá pọ̀ bí ò ní pọ̀ yóò fẹ́ tó 6 8 nígbà primary 6 bá ní 3 títí dọ́bùdọ́bù ni ṣùgbọ́n ó ṣòjó ló ń gbà tó lọ sí ọ̀dọ́ rẹ̀ àwọn primary 6 méjì ó fi kẹ́ràn mẹ́rù níbi tí orí ibú ti fẹ́ bá gbogbo wa ká má wí mi ó béèrè lọ́wọ́ ẹ̀kíní kíni ìwé tó kà ní primary 6 ìkejì ó ní kò sí àṣàyàn nínú gbogbo tí a lọ kó wà pé ó ṣe bínú lọ níjọ́ náà dàbí pé ní bí ìdájì tó náà tó wà ní yunifásitì náà wọ́n á darapọ̀ wọ́n bí olúkálùkù ti wọ́n kánú èmi tí mo ti ní iṣẹ́ ni mo ti dé mo dénú èmi ń lọ bẹ̀rẹ̀ kan àjọ máa ṣe lọ nígbà ṣe kúròtù náà láti ṣe iṣẹ́ náà pàdé káwọn bá lọ wọ́n wá gbé mi lọ sí 4 Signal Regiment yẹn ní Ìkòròdú ló wà ní ọdún yẹn ní ṣé 69 mo jọ mo ń bá iṣẹ́ recruit lọ títí di 1971 nọ́mbà gbé àwọn tí wọ́n ṣe kọ́ṣẹ́ jáde ní ibi tí wọ́n ti ń kọ́ àwọn ọ̀gágun ìyẹn Nigerian Defence Academy wọ́n bá gbé oníràwọ̀ kan dé tó kọ rẹ̀ jẹ́ Rájí Rasaki nígbà tó dé a wà lórí parade máa ń wo parade bá ní kí n bọ́ síta ìpín náà bá bọ́ tó wọ́n sì ti mọ ìtumọ̀ bí ó fà ní síta sí wípé èmi ni máa di ohun tí àwọn ológun ń pè ní Batman ó fẹ́ lọ́ṣọ rẹ̀ ní o ó fẹ́ kun bàtà rẹ̀ ní o yóò ṣe bẹ́líìtì rẹ̀ ní o bá dé ọ́fíìsì bá ní ọ̀gá ní ìṣàlàyé o kó má di pé ìdádúró mi ní kù sí ṣe rí kákí alágbàfọ̀ ní bá mi lọ tí ó fi starch tí ó lọ tí ó gbẹ pọ́n nǹkan ni mò ń san lóṣù fún ṣùgbọ́n bàtà tí n bá nù tẹ́ pé bá fẹ̀yìn báyìí rí eyín lórí ẹ̀ mi ni mò ń ṣe bẹ́líìtì náà mi ni mò ń ṣe wọ́n á wò pé ìyàwó torí nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ rìkúùsì ni ò gbé wọ́n á rí pé ní Gẹ̀ẹ́sì mi ó dàbí pé ló dán díẹ̀ báyìí wá ní kí ni gbogbo mo kàwé dé mo ní ìwé 10 wọ́n ló dé tọ̀ lọ sí Nigerian Defence Academy ní èmi ò lè tó di Nigerian Defence Academy ogun ń lọ lọ́wọ́ èmi náà sì fẹ́ nípa nínú ogun tí ń lọ mo tẹ́rí gba àtòlógun ibikíbi tó bá wò tí ìgbà tí ráàyè wọlé ṣùgbọ́n mo sọ fún pé mò ń gba ìtọ́nisọ́nà láti exam success kí n lè ṣe àwọn papers mi tí ó jẹ́ kí n lè lọ sí yunifásitì torí
ẹ̀ka àmì tí mo darapọ̀ mọ́ signal àwọn nìkan ló ń jẹ́ kí àtọmọṣẹ́ ọ̀tọ̀gá wọn ò lọ sí yunifásitì. Mo ń ṣèyàn lọ́wọ́ pé kí n lọ sí yunifásitì ìbálòpọ̀ ní Rasaki. Tó bá di ẹni tí Ọlọ́run rán sí mi, ó bá mú mi bí àbúrò. Nígbà yẹn ló ti ń tọ́ mi tí mo fi lọ sí Nigeria Defence Academy, mo á fi di ọ̀gá mi.